a ti gbọ́ pé àwọn correctional center tí wọ́n gbé Tani Olohun wá pé wọ́n ní accident lọ́dà gbọ́ pé bíyàn mẹ́rin ló ti kú nígbà tí wọ́n ń bọ̀. Adájọ́ tó ń gbọ́ ẹjọ́ rẹ̀ lénìí sọ pé òun ní engagement, ó sì ti sọ láti bẹ̀rẹ̀ pé lẹ́yìn kéèsì tó kọ́kọ́ gbọ́ àti Tani Olohun àwọn yòókù wọn ò nídìí àti dóde òun àbí kí wọ́n mú déètì. So ilé ẹjọ́ fúnra rẹ̀ ti wà engaged. Alákọ̀ọ́kọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a ti gbọ́ pé àwọn correctional center tí wọ́n gbé Tani Olohun wá pé wọ́n ní accident lọ́dà gbọ́ pé bíyàn mẹ́rin ló ti kú nígbà tí wọ́n ń bọ̀. Nígbà tí wọ́n ń gbé pẹ̀lú ọkọ̀ tó ń gbé Tani Olohun bọ̀. So tí àìsí níbí rẹ̀ ó call fún kí gbogbo ọ dárò àwọn tó ti lọ tí adájọ́ gan náà point rẹ̀ out. Then àìwá sí níbí rẹ̀ kò dín nǹkan kan lọ́wọ́ fún ti tòní. Tí ó yẹ kó ṣẹlẹ̀ ó ní pé níjẹ̀ta tá a wá a rí pé adájọ́ sọ pé applications méjì ló wà níwájú òun, èyí tó ń challenge pé ó lè gbọ́ kò lè gbọ́ àti ti bail tí lọ́yà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì fáìlì. So lónìí lọ́yà méjèèjì lọ́yà kó wà ní kóòtù. Ọdún wa ti gbọ́ èmi ti rí Mr. Bank láàárọ̀ yìí tó ti sọ fún mi pé òun ti ní kí olóbì òun withdraw láì jẹ́ pé bóyá mo fẹ́ sọ nǹkan tí ó tàbí ẹ̀sìn gbọ́dọ̀ sọ òdodo tó ṣẹlẹ̀. Ǹjẹ́ lọ́yà olóbì lágbára àti ọ̀lágbára rẹ̀ rárá, kò sí lọ́yà tó lágbára rẹ̀, kò sì sí ilé ẹjọ́ tó mọ tí ń ṣe tí ó gbà á láyè kí lọ́yà kan fáìlì àpò withdraw application lọ́yà mi. tó láì sí pé lọ́yà Adémọ́lá Band tó ń ṣẹjọ́ tẹ́lẹ̀ wá ìwé àtakò sí ẹjọ́ tí wọ́n pè kò sí ẹni tó lè withdraw rẹ̀. Tàbádẹ́ withdraw rẹ̀ ẹjọ́ lè tẹ̀síwájú. àbí tó rán yẹn wá. Àbí tó bá sì kọ lẹ́tà pẹ̀lú lẹ́tà headed paper rẹ̀ àti síìlì rẹ̀. Preliminary objection tá a fáìlì nígbà báyìí o a withdraw rẹ̀. Tí ó bá ṣe yẹn kò sí nǹkan kan tá a lè rí ṣe. Orúkọ yẹn lẹ́kọ̀ọ́ tí àwọn ṣe dúró mi ní US mọ̀. Mo dúró fún àwọn ògbó Olohin tí àwọn ọlọ́pàá ń sojú fún nínú kéèsì yìí for now. Ní ìṣẹ́jú àyà jẹ́ a lè gbọ́ láti ẹnu yín náà bí ó ṣe ń ṣẹlẹ̀. Abọ́gà mi ṣe sọ exactly báyìí náà ló ṣe rí. So àìsí ní kóòtù rẹ̀ lónìí tí ó sì ránṣẹ́ wá tí ó dẹ̀ sẹ́ni kankan tó dúró fún tí ó sì kọ lẹ́tà, òun ló fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí because kóòtù ti kọ́kọ́ sọ fún wọn níjẹ̀ẹ́ta ipe kí lọ́ọ̀yà bank àti lọ́ọ̀yà olóbì káwọn méjèèjì kan tẹ̀ kọ́kọ́ wà ní kóòtù lénìí ná láti fi determine number one ta ló ń represent Tani Olohun gangan fúnra rẹ̀. Tí Tani Olohun bá wà ní kóòtù lénìí táwọn lọ́ọ̀yà méjèèjì bá wà ní kóòtù lénìí yóò lè tọ́ka sí pé ẹni báyìí ló ń rep ní lọ́ọ̀yà mi. Tó bá wá sọ yí pé báǹkì ní lọ́ọ̀yà òun for example number one tó bá sọ pé báǹkì ní lọ́ọ̀yà òun a jẹ́ pé báǹkì ó continue pẹ̀lú application tó file wípé kóòtù ní jurisdiction, that is number one. Number two, tó bá jẹ́ pé olóbì ló bá sọ pé òun ní lọ́ọ̀yà òun, so definitely báǹkì ó withdraw application tó ń challenge jurisdiction kóòtù, so wọ́n wá gbọ́ application for bail tí olóbì file. So but lónìí olóbì ò sí ní kóòtù, defendant gan ọlọ́run mọ̀ọ́kan tó ṣẹlẹ̀ òun náà ò sí ní kóòtù, so ní kóòtù wá fi àjọ mátà sí ọ̀la 20th of October láti tún continue nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. A brief. Jẹ́lẹ̀ sorúkọ yín àti. Orúkọ tèmi ni barrister A.H. Uthman tí gbogbo yẹn mọ̀ fún Yar Adua. Mo wà ní under ọ̀gá mi barrister U.S. Imam Esquire. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ láti gbé lẹ́nu àwọn agbẹjọ́rò Ògo Ìlọrin láti inú májísírèètì court bó ṣe ń ṣẹlẹ̀ náà sì ni wà. Ohun tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni pé agbẹjọ́rò Adémọ́lá Band tí wọ́n ti ń ṣẹjọ́ yìí bọ̀ wá kò farahàn ní ilé ẹjọ́. Ní ibi ìgbẹ́jọ́ tó sì lọ, Adémọ́lá Band ó fi ìwé àtakò sí ẹjọ́ ó fi ránṣẹ́ wípé ilé ẹjọ́ yìí kò ní jurisdiction, kò ní àṣẹ àti agbára láti gbọ́ ẹjọ́ tó ń lọ lọ́wọ́. Ẹjọ́ yìí ló wá mú kí motion for bail, ìwé gbígba béèlì Tani Olohun tí agbẹjọ́rò olóbì tó fi síta sí ilé ẹjọ́ kò jẹ́ kí wọ́n lè jókòó lórí rẹ̀ àfi tí wọ́n bá kọ́kọ́ yanjú ìwé àtakò sí ẹjọ́ wípé ilé ẹjọ́ kò ní agbára àti àṣẹ láti gbọ́ ẹjọ́ náà tí Adémọ́lá Band tó fi ránṣẹ́ sí ilé ẹjọ́.
àwọn tó tún ṣẹlẹ̀ lónìí bákan náà a tún gbọ́ wípé ọkọ̀ tó ń gbé olùjẹ́jọ́ bọ̀ wá láti òkè kúrá correctional facility ó lásídẹ̀ǹtì lójú ọ̀nà tá a sì gbọ́ wípé àwọn èèyàn wọ́n fara pa yánnayànna àwọn tí ó gbá kódà àwọn tó ní bóyá àwọn mìíràn gan ẹ̀mí wọn ti lọ sí i so eléyìí náà tó ń dá họ́wùhọ́wù lẹ̀ ní ilé ẹjọ́ tí a rí pé àwọn nǹkan wọ́n bínú tí wọ́n fẹ́ wá yabo ilé ẹjọ́ ṣùgbọ́n àwọn agbófinró wọ́n wà níkàlẹ̀ wọ́n sì ti ṣe ohun tó tọ́ nípa dídá wọn padà. tó bí ó ṣe ń ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ náà là ń wò yìí Tani Olohun tó jẹ́ olùjẹ́jọ́ wọn ò lè gbé wá nítorí pé bí wọ́n ṣe ń gbé bọ̀ ní ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ní ojú ọ̀nà. Adémọ́lá Ban tó ń bá ẹjọ́ lọ tẹ́lẹ̀ òun náà ò farahàn ní ilé ẹjọ́ láti wá withdraw ìwé àtakò sí ẹjọ́ tí wọ́n ti fi léde. so tí Adémọ́lá Ban bá tiẹ̀ wá gan Tani Olohun náà kò lè délé ẹjọ́ lónìí. orí ìkànnì BBC Yorùbá la wà bóyì ní ilé ẹjọ́ májísírèètì tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin. àwọn họ́wùhọ́wù tó sì ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí òun náà ni à ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí. ní báyìí a fẹ́ lọ fún ìdánidúró ráńpẹ́ so gbogbo bí ó bá sì ṣe ń ṣẹlẹ̀ iná sì ní BBC Yorùbá a máa gbé wá sí ojú ìran yín. ẹ ṣé púpọ̀.